Èèyàn léèwọ̀ lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Happy New Week. Èní ni 20 of January 2025. Èní ló tún jẹ́ ọjọ́ tí wọ́n fẹ́ yan president ní Amẹ́ríkà, ìyẹn President Trump. Èní ni wọ́n fẹ́ bọ́ sí orí oyè as 47 president in America, United States. Àwọn Amẹ́ríkà yẹn ti lọ ò tán fi lé ní 47 president. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé Trump ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ later ó lo ọdún mẹ́rin. Ìgbà tó lo ọdún mẹ́rin ni President Biden wá. Ní ìsìn ìgbà tí President Biden wá àwọn náà ti lo ọdún mẹ́rin ṣùgbọ́n wọn lè continue nítorí health challenges wọn. So ìtorí ẹ̀ ni Trump fi fẹ́ padà wá as the president of United States of America. Wọ́n kú oríire. Ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin yóò subscribers o. Ẹ ṣé gan ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ṣe darapọ̀ mọ́ Masholarette. Ẹ káàbọ̀ sí orí ètò. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún, ẹ kú ìyèdùn ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ìgbéga, àlàáfíà, ìdùnnú ló máa jẹ́ tiyín. Ọ̀rọ̀ bàbá wa àti Queen Naomi náà la tún mú wá o. Mo gbọ́ tí wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n warn gbogbo àwọn ìyàwó yìí. Wọ́n ní wọ́n kìlọ̀ fún wọn wípé kí wọ́n lọ jókòó sí ibi tí ọkọ wọn fẹ́ wọn sí. Wípé nítorí gùlègùlè wọn ti ń pọ̀ jù. And it's true. Arábìnrin yìí kọ́ ló wá gbọ́kọ yín, ẹ̀yin lẹ wá gbọ́kọ ẹ̀. Kí wá ló dé tẹ̀ ẹ́ ní wọ́n lára? Kí ló dé tí ẹ̀ jẹ́ kí Queen Naomi kán ní ìfọ̀kànbalẹ̀ ní ilé ọkọ wọn? Jẹ́jẹ́ wọn lọ jókòó sáàfin. Ẹ̀dálé ọlárúwó, ẹ̀dálé ọlárú. Ẹ make sure pé wọ́n kúrò nínú palace yẹn. Ojú lásán kọ́ ni Queen Naomi fi kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé. Queen Naomi bí a ṣe gbọ́ o, wọ́n ní wọ́n kìlọ̀ fún wọn. Wípé tí ò bá ń ṣe pé wọ́n gbé nǹkan mì, kí ló dé tán máa láwọn fẹ́ wá gba ọmọ lọ́wọ́ àwọn? Wípé ṣé nǹkan kan ṣe àwọn ni tán fi láwọn fẹ́ wá gbọmọ lọ́wọ́ àwọn? Wípé àwọn mọ̀ pé wọn ò ní èrò ire sí àwọn o. Wípé ṣùgbọ́n nǹkan tó bá ní lérò sí àwọn tí wọn ló máa jẹ́ ò kì í ṣe tàwọn, kì í dẹ̀ ń ṣe tọ́mọ àwọn. Ẹ̀yin náà mọ̀ wípé gbogbo àwọn olórí pátápátá ó ní bàbá wẹrin ńlá tí ń yàn lálẹ́ kó tó di pé Queen Naomi kúrò nínú palace. Gbogbo wọn pátápátá náà ti ń yàn lálẹ́. Tó jẹ́ pé ìgbà yẹn bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa yín tiẹ̀ wọ́n ní kábíyèsí ní kó wá máa gbé ritual fún Queen Naomi ni. Nítorí Queen Naomi jẹ́ prophetess. Wọ́n ní làǹtí wa yé ló bá da ọ̀rọ̀ ritual ló bá sọ di nǹkan mi o. Ló bá di pé ritual rẹ̀ ló ń gbé láti jẹ́ olórí. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé gbogbo wọn ilé ọkọ náà wà. Àǹtí wa yẹn wà nílé ọkọ. Àǹtí wa church ó wà nílé ọkọ. Àwọn yẹn ti abandon ọmọ ni wọ́n wá jókòó sáàfin. Bá ti ẹ̀ ṣe gbọ́gàn wọn nígbà míì oṣù méjì, oṣù mẹ́ta. Wọ́n á fọkọ wọn sílẹ̀, wọ́n á wá jókòó ti bàbá wẹrin ńlá nú palace. Wọ́n láwọn bá business proposal wà. Àṣé ọ̀tọ̀ ni nǹkan tó wá ń ṣe nínú palace. Bí a ti ẹ̀ tún ṣe gbọ́gàn wọn ní Queen Naomi gan ló máa ń so oúnjẹ fún wọn. Ẹ mọ̀ pé Queen Naomi ńgbà yẹn wọn tí wà matured báyìí. Àwọn believe pé lóòótọ́ ni business náà bá wá sínú palace. Ẹni ẹlẹ́ni á máa sáré kúrùkẹrẹ á máa so oúnjẹ fún wọn, wọ́n á máa kó mi. Ojú Queen Naomi ti rí inú ààfin yẹn o. So gbogbo wọn ṣe wá sínú ààfin nìyẹn o. Tí wọ́n láwọn fẹ́ dolórí tipátipá tó gba ààfin mọ́ Queen Naomi lọ́wọ́. Wọ́n wá ń lé. Wọ́n ti mọ̀ pé tí àwọn ò bá irú àǹtí wa fashion tiẹ̀ òun lé bó ṣe máa bímọ fún bàbá wẹrin ńlá àti àǹtí wa yé. Wọ́n ti believe pé táwọn bá bímọ àwọn máa gba position Queen Naomi.
wọn ò dẹ̀ mọ̀ pé ìfẹ́ tó bá jẹ́ ìfẹ́ ìjìnlẹ̀ àti ìfẹ́ òtítọ́, kò sẹ́ni tó lè wò, kò sẹ́ni tó lè tú, kò sẹ́ni tó lè bàjẹ́. Gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé pàbó ló ń já sí nítorí pé àrólé ni Queen Naomi bí fún kábíyèsí. Ìtorí ẹ̀ ni Queen Naomi náà fi ní upper hand lọ́wọ́ bàbá Erin ńlá, nítorí gbogbo nǹkan tí kábíyèsí ní pátápátá àrólé wọn ni wọ́n fún o. Gbogbo nǹkan tó ní orúkọ Tádéníkáwò ni wọ́n ń kọ sí. Èyí ló ń bí àwọn àǹtí wa gbogbo nínú. Inú ń bí wọn lórí ọ̀rọ̀ yìí. Pé kí ló dé tó jẹ́ pé bàbá Erin ńlá gbogbo nǹkan náà ń fún Tádéníkáwò, orí wo làwọn mú wá sí ayé? Ṣé àwọn kan wá sínú pálásì yẹn láti wá máa wòran ni? Wọ́n bá nẹsẹ̀ síta náà bá ń sáré kiri. Oríṣiríṣi ìgbà láti gbọ́ lẹ́nu àwọn èèyàn wípé wọ́n ń sáré kiri láti ọ̀tí Queen Naomi àti Tádéníkáwò, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè kò fún wọn ṣe. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìtorí ẹ̀ ni Queen Naomi fi kì wọ́n nílọ̀ wípé kí kábíyèsí wọ́n àwọn ìyàwó wọn kán jókòó ara wọn síbi tán fẹ́ wọn sí, kán má wá wọn wá sí Royal Mansion, kán má wá wọn wá sí Àkúrẹ́ mọ́. Ṣé mọ̀ pé gbogbo ìgbà náà máa ń lé Queen Naomi kiri tán máa wá wọn lọ. Recently la gbọ́ pé àǹtí wa church ń tiẹ̀, ó ń lọ sí Royal Mansion bí ìgbà tó ń lọ sọ́jà ni. Wọ́n ní ìgbà tí Queen Naomi wà ní Agodi, wọ́n ní ẹ̀ẹ̀méje ni àǹtí wa church ló wá Queen Naomi lọ sí Royal Mansion. In fact gan, wọ́n ní àwọn méèdì wọn gan ní ẹ dúró náà. Ṣé ẹ gbọ́ pé Queen Naomi wà lágodi ni? Wọ́n ní ó ní ẹ ò mọ̀. Ẹ kí lẹ wá ń wá wá? Kí lẹ ń wá wá bí? Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run máa ṣàánú wa ò lọ́wọ́ ẹni tó lé ní táàrí o. Ẹ rí pé ilé ayé yìí le. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni tí Queen Naomi bá tún wà lákùrẹ́, wọ́n á tún lọ bẹ̀ náà. Wọ́n á tún máa wá Queen Naomi kiri. Ẹni kéèyàn kó nu palace, ó kó nu palace. Ẹlẹ́fẹ́ dolórí, ó fi kábíyèsí sílẹ̀ fún yín. Kí wá ló dé, kí lẹ̀ ń wá kiri, kí ló sọnù lọ́wọ́ yín? Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń kì wọ́n nílọ̀ o. Yí pé kí wọ́n jókòó ti kábíyèsí, kán fi òun sílẹ̀ o. Kán má yọ ọmọ òun lẹ́nu o. Kán má yọ òun lẹ́nu o. Kán lọ jókòó sí ibi tí ọkọ wọn fi wọ́n sí tí wọn ò bá fẹ́ wàhálà. Ṣé mọ̀ pé the same thing ni Parọ́pò sọ fún àwọn ṣìṣe wa gbogbo yìí? Ẹ wo ìgbà tí èyí àǹtí wa ẹ̀mí yẹn tó gbé tó láyà, Ọlọ́run ló mọ nǹkan tó gbé mì tó gba Àkúrẹ́ lọ pẹ̀lú kábíyèsí. Wọ́n ní ṣe ni àwọn fámílì Queen Naomi lè jáde nínú ilé wọn tí ò bá ń ṣe pé ẹlòmíì láyà. Èèyàn wà ní Agodi, ó dẹ̀ gbé báàgì kùrùkẹ́rì, ó dẹ̀ tẹ̀lé kábíyèsí, ó lọ fẹ́ lọ mú Tádéníkáwò. Kí ló gbé sí ọkàn tó fi ṣerú nǹkan báyẹn? Wọ́n ní bàbá wa Parọ́pò náà ní láyéláyé wọn ò gbọdọ̀ fún Tádéníkáwò lé anybody lọ́wọ́ nínú wọn. Wípé kì í ṣe lójú ayé àwọn ni wọ́n á fi mú Tádéníkáwò kúrò lákùrẹ́. Ọlọ́mà ló ní pé kábíyèsí má ní bàbá tó dá o. Tí ò bá ń ṣe bẹ́ẹ̀, nǹkan tá a bá ń sọ ìkọlà bá máa sọ ẹ̀yin ará ilé. Ẹ wo gbogbo bí Queen Naomi ṣe ń bínú wípé rárá, enough is enough o, kí kábíyèsí fáwọn sílẹ̀ kán lọ bá wọn ìyàwó wọn. Gbogbo bí Queen Naomi ṣe wà lágodi yẹn, wọ́n ro èrò gidi sí Queen Naomi. Nǹkan tó fẹ́ o ní kí Queen Naomi má kúrò ní Agodi tán wà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ. Ọlọ́run Elédùmarè ó jù wọn lọ. Wọ́n ní àwọn fámílì kan wọ́n náà ń dìde. Ẹ mọ̀ bóyá àwọn olórí ló tún lọ ń sanwó fáwọn fámílì yẹn. Wípé àwọn ò ní gbà. Ẹ jọ ń torí Ọlọ́run kí lẹ fẹ́ ṣe, ṣẹ́yìn lọ́lọ́run ni. Nǹkan tí ò yé mi nìyẹn. Ṣẹ́yìn lọ́lọ́run ni. Ẹ jẹ́ lọ jókòó ara yín, jẹ́ kẹ́ lọ ṣọ́ra yín, k'Ọlọ́run má bínú sí yín. Because ẹ ti ṣe enough damage, ẹ ti ṣe already. Àtúnṣe ni bàbá Erin ńlá ń wá báyìí. Gbogbo èèyàn ni bàbá Erin ńlá ti bẹ̀ sí Queen Naomi. Gbogbo èèyàn náà ti bẹ̀. Gbogbo àwọn lọ́balọ́ba náà ti bẹ̀ sí Queen Naomi. Torí wọ́n mọ̀ ipá wọn ṣẹ Queen Naomi. Wọ́n mọ̀ ipá wọn ṣẹ Queen Naomi. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní Queen Naomi wọ́n wọn o.
wípé tí wọn ò bá jókòó síbi tí ọkọ wọn fẹ́ wọn sí, wọ́n máa rí ìjọ̀gbọ̀n o, because àwọn ò wá bá wọn bí tán wà. Àwọn ò ní wọ́n lára, kán fi àwọn sílẹ̀ o, kán jẹ́ káwọn ṣèyẹ ọmọ àwọn o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé, allegedly ta ní ká wá torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú Queen Naomi o. Á dẹ̀ wà pẹ̀lú Prince Tadenikawo. Á dẹ̀ fún kábíyèsí ní ẹ̀mí ọgbọ́n àti òye láti fi mọ nǹkan tán fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn olórí yìí, because wàhálà yìí ti pọ̀ jù. Gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ kú ọ̀sẹ̀ tuntun o. Ọ̀sẹ̀ yìí á tu èmi àti yín lára o. Kò ní ní wá lára o. Wàhálà ò ní jẹ́ tiwa o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa mú wá fún wa. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní ọ̀nà ní 15th of April. A bá wa láyé, a bá wa láyé ara. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbà. Nítorí ìfẹ́ tẹ́ ẹ ní sí Mashola Gist TV. Mashola Gist TV náà nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.